All, as Mrs. Ageda once said, ọlọ́jẹ̀dẹ̀ máa wò mí jẹ́ ìsọ tẹnu mi, ó tún ti ń wò mí jẹ́ ìpariwo. Mama once said, ẹ̀yẹ́ máa jẹ́ easy, àyà máa ń kò yìí, ẹ̀ kì í gbọ́ràn, but wọ́n wà á gbọ́ràn. Mama once said, Ogunlolu, ẹ bá mi gbé, you have SS1B, go to your class. Mama once said, ayé ga, ayé ti ga jù, mo bá tọ́jú ẹ̀ ò lè ṣe ló máa ṣe, ayé ga. Mama once said, aláàfin, àwọn yẹn kúnlẹ̀, níbi látàárọ̀, ìfọ̀dún lọ. Mama once said, ṣọ̀rọ̀ mi yé, ẹ jẹ́ ká ṣe báyìí, ṣọ̀rọ̀ mi yé. Mama once said, Mr. Sunday, ọlọ́jẹ̀dẹ̀ bá mi wà lẹ́gbẹ̀ẹ́ ló túbà lọ sí i. Mama once said, báwo àwọn kíláàsì yẹn kò sí tíjà ń bẹ̀ níbo ló ń lọ. Mama once said, ẹ̀jẹ̀ pa, màá kú pariwo yẹn náà. Tí wọ́n ti páàsì ẹni déèsì nìkan ló mọ̀. Ní gíga ẹ̀jẹ̀ ń pa nígbà náà kàkà sí wọn. Mama once said, sọ̀tà ṣóyè bẹ́ẹ̀ má pa mí mo má ti lọ district má kó bá mi ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Mama once said, Oshe my dear, thank you my dear, the Lord will be with you. Oshe. Thank you, God bless you.